bá mi dúpẹ́ o ẹ bá mi dúpẹ́ èèyàn tó mọ rírì Jèhófà ẹ bá mi. Fúnmiláyọ̀ o. aláṣẹ àtolùdarí iléeṣẹ́ River Cycle Sport ni mò ń wí o. ìyẹn tí ń bẹ ní Láràngún ibi tẹ́ ẹ ti lè mu mímu tẹ́ ẹ ti lè mu ọtí onírúurú ẹlẹ́mẹlẹ́rìndòdò ẹlẹ́mu wáìnì lọ́lọ́kọ̀ òjọ̀kan assorted meat ń bẹ ìgbín aláta yẹ́rìyẹ́rì àwọn ẹja odò ẹran ìgbẹ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ ó dá mi lọ́lá. mo bọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo ọba tó jẹ́ kó ṣeé ṣe èèyàn tó bá ń bẹ láyé bẹ láàyè bí ọba lè dúpẹ́ ajẹ́ kó ti kú òun ni ò wá mọ̀. mo bọ́ dúpẹ́ o Fúnmiláyọ̀ Silva aya Samuel ni mo wí o ọmọ òye níyì ni mo wí o eyín mẹ́nugún ẹlẹ́yinjú ẹgẹ́ ni mo wí o adúmáradán eyín gúnrégé ojú gúnrégé ojú rẹ̀ pépépépépépé bọ́rọ̀ ń kọ́tọ́ bí ọká bẹ̀rẹ̀ ń gẹ̀dẹ̀ bí arúkọ́tọ̀ òyìnbó Fúnmiláyọ̀ o ti dòṣùpá bẹ́ẹ̀ ló tàn káyé kẹlẹ́gbẹ́ ó mẹ́gbẹ́ bá a bá ń dákọ̀ wẹ́lẹ́wà lóbìnrin ojú ọba ibòmí lọ obìnrin bẹ̀rẹ̀ ń gẹ̀dẹ̀ bí rélùwé ayaskari tó mọ̀ jẹ́ ni mo wí o aya Samuel o màmá Jùmọ̀kẹ́ ni mo wí o màmá Joy màmá Daniel màmá Grace ni mo ń wí ìwọ gan náà ni mo ń bá dúpẹ́ mo bọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo ọba tó jẹ́ kó ṣeé ṣe fún ọ Èdùmàrè tó dá ọ sí títí dọjọ́ òní bó o bá kọrin ọpẹ́ kò léèwọ̀. gbogbo oúnjẹ ọpẹ́ dé inú àwọn wúrà mo gbé sí mo fẹ́ kó o mọ́ kọrin ìdúpẹ́ o Elédùmarè lèmi bá ọ ń dúpẹ́ fún ọba tó jẹ́ kó rọ́ọ̀dù tuntun lókè ìpẹ́ ni mo wí o ó yẹ kó o dámú sọ̀fẹ́ Dùmarè Madam Fúnmiláyọ̀ Silva aya Samuel ọmọ òye níyì ni mò ń dúpẹ́ fúnṣẹ́ ayaskari tó mòjé Àbẹ̀ní ni mò ń wí hun Àbẹ̀ní okú gbádùn mo bọ́ dúpẹ́dúpẹ́ mo bọ́ yọ̀ púpọ̀ ẹlẹ́bùrú ìkẹ́ ló yẹ kó o dúpẹ́ fún ọba tó fún ọ láǹfààní láti wà láyé ọba tó ní kó o wà láàyè ni ọba ọ̀gá ògo alágbára gíga màmá Gírèsì èmi bọ́ dúpẹ́dúpẹ́ mo bọ́ yọ̀ tó pọ̀ màmá Daniel orin ìdùnnú ni ó kọ́ kó o mọ̀ kọrin ìdúpẹ́sẹ́ màmá Joy màmá Jùmọ̀kẹ́ àìmọye ẹni tí wọ́n jọ bí yín lọ́jọ́ kan ṣoṣo tí wọ́n ti dágbére fún dúníyàn kó dìgbà happy birthday o happy birthday o ó kú ayẹyẹ ọjọ́ ìbísẹ́ o ní báwọn kánjú lókè èèpẹ̀ àmì ni ó ṣe mo fẹ́ kó o sàmì wìtìwìtì màmá Gírèsì ń ṣe ni o mọ̀ yọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ kó o rà àánú gbàgbó lọ́dọ̀ bàbá Èdùmàrè mo wá fẹ́ kó o sọwọ́ gẹ́ngẹ́ bí ẹni fẹ́ gbọ́mọjó mo fẹ́ kó o kọ̀ ṣẹ̀ṣẹ̀ bí ẹni tó fẹ́ gbọ́mọ kàn sẹ́yìn mo fẹ́ kó o káwọ́ méjèèjì sókè kó o mọ̀ sàmì àṣẹ kó o mọ̀ sàmì àdúrà ẹ rí o Madam Fúnmiláyọ̀ o Silva ni mo wí o aya Samuel o ọmọ òye níyì ni mo wíṣẹ́ Àbẹ̀ní adé o lágbára lọ́wọ́ Elédùmarè orí rẹ̀ ò ní burú o ò ní bá wọn kẹsù lọ́nà ò ní bá wọn tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ láíláí kí ni tọ́ ìgbín ṣe yọ̀bọ̀ ní tọ́ ìgbín yọ̀ wàá yọ̀bọ̀ lọ́wọ́ ikú lágbára Ọlọ́run ọ̀gá ògo kí ni tọ́ ìgbín ṣe yọ̀bọ̀ ní tọ́ ìgbín yọ̀ wàá yọ̀bọ̀ lọ́wọ́ àìsàn lágbára lọ́wọ́ Elédùmarè wàá yọ̀bọ̀ nínú ìdààmú wàá yọ̀bọ̀ lọ́wọ́ ìṣòro ayé tí ń dojú kọ ni ìbànújẹ́ ayé ò ní kàn ọ́ láíláí lágbára lọ́wọ́ Olúwa ọba ò ní ṣọ̀fọ̀ ẹ ó pẹ́ bẹ́wé mọ́pẹ́sẹ̀ ń pẹ́ o àgbódalẹ́ ni tó ṣe ire owó ni fún ọ ire àìkú tí ṣe baálé ọrọ̀ wàá gbogbogbò bí olúyáyátúyà o wàá gbogbogbò bí olúyáyátúyà ogbó rẹ ò ní ráre wàá pẹ́ kánrin kése wàá gbó kánrin wàá gbó kàngẹ́kàngẹ́ bí àgbà alágẹmọ o ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ wàá jẹ wọn mọ pẹ̀lú ìrọ̀rùn wàá gbó wàá tọ́ ojú rẹ ò ní fọ́ etí rẹ ò ní di ò ní yarọ ikú kì í pòfo àìsàn kì í ṣe lẹ́lẹ̀ láéláé ikú òjijì ò ní pa ọ́ ò ní rẹ̀wọ̀n he lágbára lọ́wọ́ Elédùmarè ìdààmú ayé ò ní kàn ọ́ ò ní ṣọ̀fọ̀ ìsí àwọn ọmọ rẹ aṣojú rẹ lágbára lọ́wọ́ Olúwa ọba
kò wá sí bó ṣe pẹ́ tó lókè èpẹ̀ ò ní mọ bó jẹ ọmọ onílà ọ̀ràn kún ọmọ ògbóyè ó yá súnmọ́ bíná jẹ́ kí n kì ọ́ sẹ́sẹ̀sẹ̀ ọmọ ẹkùn ọmọ ẹbọ́sọ ọmọ aláàyè ọmọ amówó kọ ẹni yìí lára ọmọ asùlẹ̀lẹ̀ kọ ẹni yìí lérè ọmọ ẹni àrìn òkò lọ́nà ọ̀ràn kún ọmọ ògbóyè ará ìlà àjọ ẹni mo gbádẹ́rù bí òsè ojú ọ̀nà àmọ̀tà ẹ rọ̀ lásán òdìjọ́ tí wọ́n bá dáṣu ọmọ tewétewé ni mo yàn kọ́ yòówó dodo ni mo yàn kára ọmọ àgbàrá ṣe mẹ́ta yàlá ọ̀kan sàn ó rè dé ìpérín ọ̀kan sàn ó rè yìndì ọ̀kan tó kù lórí ìkùlé adéjọrin ní màgbọ́n ibi apẹ̀rin sí ni wọ́n pè ní ògùn périn ibi apàgbò sí ni wọ́n pè lókè ìdìbò ibi wọ́n tẹ̀dó sí ni wọ́n pè ní tẹ̀dó ìlàládé wà a ò fowóra dé o ọmọ ògbóyè gbọ́ ńlá ìlú ẹrú ò gbọ́dọ̀ wọbẹ̀ ìwọ̀fọ̀ ò gbọ́dọ̀ sùn ìwọ̀fà tó bá sùn láàárọ̀ tí alẹ́ bá lẹ́ ajagunlá alóòwò gbẹran àmọ̀tàgẹ́sì alóòwò gbọ̀dọ̀ àgùntàn èyí ọ̀ràngún alóòwò gbàwọ́ká ọmọ wíwó ni wọ́n mú ní ìṣẹ́bọ ọmọ ewúrẹ́ ìlà tí ń jẹ lẹ́sẹ̀ gbàgede àgùntàn ìlà tí ń jẹ lẹ́sẹ̀ yàrá àwùkọ́ gàgàrà tí kọ́ lálẹ́dẹ̀ ìlà lọ́jọ́sí ìyẹn la fi jẹ lọ́dọ̀ bàbá ti yín po ọ̀ràngún ọmọ sẹ́kùsẹ́kù ọmọ ọ̀ràngún o ọmọ kámúlájí yẹn kámú ògùn pọmọ láyè ọmọ ògùn ló lékè láà lókè ládàá ní sẹ́ńbẹ́ nínú oko ọ̀sà gbé ọ̀gẹ̀dẹ̀ bí ẹni lèbè kan sí nínú oko fún mi láyọ̀ o ò ní kánjú kú lágbára lọ́wọ́ olúwa ọba ò ní ṣọ̀fọ̀ olùrọ́tìmí lèmi ń jẹ́ jọláyẹmí ni bàbá mi ọba gbogbo akéwì kárí ayé ìpàdé ìwádìí láyọ̀ ní yùngbàyùngbà. bàbá ló tó nílùú wá sí ìsinmi ní ẹ̀dákẹ́ náà. ẹ bá mi dúpẹ́ o ẹ bá mi dúpẹ́ èèyàn tó mọ rírì jìhóbá ẹ bá mi. fún mi láyọ̀ o. aláṣẹ àtolùdarí iléeṣẹ́ river cycle sport ni mò ń wí o. ìyẹn tí ń bẹ ní làáràngún ibi tẹ́ ẹ ti lè mu mímu tẹ́ ẹ ti lè mọtí oní.